Ọlọ́run gbàdúrà wa, fi hàn wá pògbà o. Ọlọ́run dákun gbàdúrà wa lásìkò tí a bá ń fẹ́. Ọlọ́run dákun gbàdúrà wa lásìkò tí a bá ń fẹ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó tún ṣọ́ wa dásìkò yìí. Ramadan tọdún yìí ọlọ́mọṣẹ́lẹ̀ ló pé fún Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ọdún Ọlọ́run jágbá láyé àtàláfíà nínú àsìkò ara, àsìkò ẹ̀mí, àsìkò àláfíà ọlọ́mọṣẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa. Ètò wa tí ẹ̀ ń gbọ́ náà ní wa lẹ́sìn. Ẹni tí Ọlọ́run lò fún agbátẹrù ètò yìí náà, àwọn náà ni Alhaji wa Kazeem Adébùkọ́lá Taiwo, tí wọ́n jẹ́ olú ọ̀fà Jùrọ̀lá ní ìrántí àwọn òbí wọn, Alhaja Mutajiru Kazeem àti bàbá wa Sáfìrí Kazeem tí wọ́n ti kọjá lọ sí Al-Qiyama. Ọlọ́mọṣẹ́ akẹ́ wọn, ọlọ́mọṣẹ́ agẹ̀ wọn. Bàbá wa náà tí wọ́n wà nínú ayé àti gbogbo ẹbí náà lápapọ̀ àti gbogbo àwa náà tá ń sọ̀rọ̀ náà, ọlọ́mọṣẹ́ wa pẹ̀lú ẹni kọ̀ọ̀kan wa. Fiṣẹ́ ẹ̀ṣọ́ wa Ọlọ́run má dojú àdúrà tiwa. Ohun ọmọ yín tẹ̀ ń gbọ́ náà, òun náà ni Abdulwasin Salman tó jẹ́ Chief Imam orílẹ̀ Ìgbòrè Central Mosque ní ìlú Àjùrà. Ọlọ́mọṣẹ́ kún wa lọ́wọ́. Dábàwò Ramadan ti débi tó dé nísìn. Tí Ramadan bá ti dé 29, wọ́n ní ká yan Zakatul Fitri. Zakat ìkan nínú àwọn òpó ẹ̀sìn ni. Bó ṣe wá wà yẹn, a ní zakat méjì. Zakat tó jẹ́ pé min amwali tí a máa ń yọ nínú owó, nínú dúkìá wa gẹ́gẹ́ bí owó gold, silver, ìyẹn wà ńbẹ̀, ìyẹn lára òpó ẹ̀sìn ni. Zakatul Fitri ìyẹn á máa jẹ́ annual charity alms giving to the poor. Ìyẹn máa jẹ́ nígbà tí Ramadan bá dé la máa yan Zakatul Fitri. Tí Ramadan bá ti fẹ́ parí tó bá ti di bí 29 àti lè yan Zakatul Fitri. Nínú ìdájọ́ Zakatul Fitri, òun ni pé múdù mẹ́rin fún èèyàn kan, òun láyọ̀. Múdù mẹ́rin fún èèyàn kan àbí sọ́hún mẹ́rin fún ọmọ èèyàn kan. Gbogbo ọmọ tọ́lọ́run bá wá kádàrá pò ní lọ́dọ̀, tí Ọlọ́run kádàrá pò bọ́ wọn nínú àwẹ̀ Ramadan débi tó dé, kódà àtà ẹni tí ń jẹun lábẹ́rẹ̀ nínú Ramadan, àwọn tó yọ Zakatul Fitri fún wọn nìyẹn. Ó yan Zakatul Fitri, a lè yan láti ìgbà tó bá ti di 29 tàbí ìgbà míì àwọn jùmọ̀rò ulama sọ pé a lè yan láti 28, 29. Tó bá pé 30 á yan, ṣùgbọ́n tó bá ti di pé a ti lọ kírun Eid àti padà dé, Zakatul Fitri ò ṣe yọmọ. Láàárọ̀ ọjọ́ ọdún a sì máa yan. A yan Zakatul Fitri. Lọ́dọ̀ àwọn jùmọ̀rò ulama nípìnlẹ̀ kí la fi yan Zakatul Fitri? Oúnjẹ jíjẹ la fi yan Zakatul Fitri. Oúnjẹ jíjẹ, nǹkan téèyàn ń jẹ. Ìdí tí Zakatul Fitri fi wáyé ni wípé ká lè bá dùn ara wa nínú. Fún ẹni tí ò bá ní nǹkan tí ó jẹ, tẹ́ bá fún ní gàrí tàbí fún ní rice tàbí fún ní ẹ̀wà, òun náà ó lè dùnnú, yóò lè gbé nǹkan kaná níjọ́ ọdún láti fi jẹ. Nítorí fi ní ká yan ní Zakatul Fitri dandan ni àtà kó dà láàárọ̀ ọjọ́ ọdún téèyàn bá bí ọmọ, ó lò ọmọ tuntun, yóò yan Zakatul Fitri. Kì wá ń ṣe pé kó tanra rẹ jẹ kó wá lọ máa bu òdùwọ́wọ́ kan tàbí òdùwọ́ mẹ́rin fún ẹnìkan. Ó ní bí wọ́n ṣe wọ̀n. Tí ẹ bá mọ̀, ẹ súnmọ́ wọn fà, ẹ túnmọ̀ àwọn èèyàn tí wọ́n mọ̀. Tá bá wá yan Zakatul Fitri, ibi tá à ń gbé là yan Zakatul Fitri sí o. A kì í gbé Zakatul Fitri lọ bá àwọn ẹlòmíì níbòmí. A dẹ̀ kì í da ẹlòmíì láàmú lórí Zakatul Fitri. Ẹni wá ní ìmáàmù tí wá mi ní yan Zakatul Fitri fún. Kí n tiẹ̀ tó bá ti ń kírun lẹ́yìn ẹ̀ tó ti jẹ́ ìlú tó wà, yan Zakatul Fitri ń bẹ̀. Má wá gbé Zakatul Fitri lọ bòmí. Ẹni tó ń gbé lábẹ́òkúta tó lọ yan Zakatul Fitri lẹ́kọ̀ọ́ tó sì fi àwọn ará Abẹ́òkúta lẹ̀, ó gbọ́dọ̀ yan fún wọn ni. Ànábì sallallahu alaihi wasallam ó ní ìdí tá a fi ní kẹ́ yan Zakatul Fitri. Òun ni Kùránì ṣàlàyé fún wa bá bismillahir rahmanir rahim. Ó ní khus min amwalikum sadaqatan. Ìrẹ́ Ànábì gbà nínú dúkìá wọn sadaqatan, ìdá kan nínú sàárà ń bẹ. Ó ní kókó gbogbo ẹ̀, ìdá kan sadaqatan, ìdá kan tó jẹ́ ti sàárà. Tutahhiruhum, kó lè bá fọ̀ wọ́n mọ́ níbi gbogbo kùdìẹ̀kùdìẹ tí wọ́n bá kọjá lára ẹ̀ nínú Ramadan. Nínú gbogbo kùdìẹ̀kùdìẹ tó ṣẹlẹ̀ sí wọn ní Ramadan, Ọlọ́run ní ká lè bá fi yẹn fọ̀ wọ́n mọ́. Wa tuzakihim biha, ká lè bá fọ dúkìá wọn yẹn náà mọ́. Lẹ́yìn tá a bá fà wọ́n mọ́, ká lè bá tún fà wọ́n náà mọ́. Wa salli alayhim, lẹ́yìn tó bá gbà tán lọ́wọ́ wọn, ṣàdúrà fún wọn, dúpẹ́ fún wọn, kí wọn pé wọ́n ṣe. Wa salli alayhim inna salataka sakanu lahum,
àdúrà tó bá ṣe fún wọn yẹn ìyẹn á máa jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún wọn lórí ohun tí wọ́n fún ẹ. Wallahu sami'un alim. Ọlọ́run ọba tí ń gbọ́ràn ni ọba tó dẹ̀ ní mímọ̀ ni. Láwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá wọ́n ní irun mú lówó kò ṣe fàtú. Ẹni Ọlọ́run tó bá bùn tó bá lè náà fúnra Ọlọ́run ní oṣù ẹ̀san ẹ̀ fúnra Ọlọ́run ní oṣù ẹ̀san ẹ̀ fún. Ẹ wo bí tá a dé nísìn nǹkan tá a gbẹ̀gbẹ̀ ṣe ẹnikẹ́ni tó ná sójú ọ̀nà tọ́lọ́run gbogbo wọn láti ná láti ìgbà tí Ramadan ti bẹ̀rẹ̀ ẹni ṣe iftar ẹni ṣe sahur ẹni tó ń san owó ribiribi lẹ́lòmíì san fún programu báyìí ní rédíò àti tẹlifíṣàn tí wọ́n sì ń ṣe gbogbo ẹ̀ náà tí àtọ̀sún àtòru àtalẹ́ àti gbogbo ẹ̀ náà ní gbogbo ẹ̀ là ń bá pàdé. Ọlọ́run gbogbo àwọn tí wọ́n náwó iná Ọlọ́run bá wa dàlé wọn lọ́wọ́ Ọlọ́run bá wa kún wọn lọ́wọ́ kò rọrùn nínú ayé tá a wà yìí kéèyàn tó lè jẹun ẹ̀mẹ́ta nínú ayé tá a wà ní ìsinyìí àmúra abẹ́lọ́run dáadáa oúnjẹ méjì gan àánú ni ẹni tó bá wá lè tọwọ́ bàpò tí wàá ná owó ribiribi nítorí tani nítorí Ọlọ́run náà ni nítorí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ni tó ń retí ẹ̀san tó kún lọ́dọ̀ Ọlọ́run ọba Ọlọ́run máa ṣe kún wọn lọ́wọ́ Ọlọ́run máa ṣe wà pẹ̀lú wọn Ọlọ́run bá wa bò wọ́n láṣìírí àṣírí wọn Ọlọ́run máa jù tú Ọlọ́run àlùjánnà tí wọ́n fẹ́ rà yẹn náà Ọlọ́run bá wa kún wọn débẹ̀ àwa náà tá à ń sọ̀rọ̀ tiwa náà tó ṣe pé ìtọ́lọ́run kádàrá kámọ̀ náà là ń ná tá a fi ń bẹ lọ́run síwájú Ọlọ́run pé Ọlọ́run wọlá yìí tá à ń sọ yìí náà bó tiẹ̀ ṣe kù kó kéré tó àárẹ̀ nìkan tàbí èèyàn méjì tí ó padà lò tí ó yí padà ní gbèsè ayé ní ti dáadáa Ọlọ́run máa ṣàṣàn wọn lẹ́san Ọlọ́run bá wa kún wọn lọ́wọ́ Ọlọ́run máa ṣàwọ̀ pẹ̀lú wọn. Zakatul fitri ni bá gbà tá à yan Zakatul fitri ni ká tó lọ sí ìdí tá a bá ti dé láti ìdí kò ṣe yan mọ́ tá a bá ti wá yan Zakatul fitri fún ẹni tó ṣe yí pé ó ní bùkátà sí àwọn mẹ́jọ òun ni Kùránì sọ pé wọ́n lè gba Zakatul fitri àwọn mẹ́jẹ̀ẹ̀jọ yẹn náà ká kó fún wọn tá a bá wá mọ àwọn mẹ́jẹ̀ẹ̀jọ yẹn ẹ̀yin ẹ kó fún ìmáàmù yín náà kí wọ́n á ṣe pé gbà ó bá gba Zakatul fitri á wá lọ sọ fún ìyàwó rẹ̀ pé lọ sí ṣọ́ọ̀bù ráìsì lọ sí ṣọ́ọ̀bù gàrí ó kún kọ́ lọ́hùn ẹ̀tọ́ tiẹ̀ náà ni pé kó mú tọ̀dọ̀ tiẹ̀ ń bẹ kó sì pín fún àwọn èèyàn ojú tiẹ̀ kájọ mọ́ púpọ̀ àwọn tí ò bá ní tó ó mọ̀ wọn kó tiẹ̀ ní pé kó kó fún wọn kó jẹ́ kí wọ́n mọ̀ pé tọ̀ Zakatul fitri tí wọ́n mú wá ẹ̀tọ́ tiẹ̀ ni nítorí pé òun náà padà jíṣẹ́ fọ́lọ́ ọlọ́mọṣẹ́ kún wa lọ́wọ́ ọlọ́mọṣẹ́ ṣàánú ẹni kọ̀ọ̀kan wa Zakatul fitri ẹja yan o gbogbo wa pátá ẹja yan ìpìlẹ̀ rẹ̀ òun náà ni oúnjẹ kí wọ́n á ṣe bí àgbàdo mọ́ ní ìsìn àbí jéró torí tá a bá ní ká máa gbàgbàdo lọ fún yàn láì ṣe díẹ̀ tẹ́ bá gbọ́ ká bàbá lọ fún yàn ẹ̀ tún dá wàhálà lẹ̀ fún ṣùgbọ́n bí ráìsì bí ẹ̀wà bí gàrí tó jẹ́ pé tọ̀ àwọn jùmúrì làwọn ìkan sọ pé a lè fowó yàn tá a bá ti mọ value tá a bá mọ nìṣọ́ọ̀bù nǹkan tá a fẹ́ lò tá a sì mọ̀ pé nǹkan tó ká ní àwọn àfáà wọ́n ti gbé scale ẹ̀ mizan ẹ̀ kalẹ̀ wọ́n gbé scale ẹ̀ kalẹ̀ wípé báyìí iye báyìí lẹ́san fún iye báyìí tó bá jẹ́ nǹkan báyìí iye báyìí ni ẹ̀yin náà lò yẹn náà ẹ fún wọn lówó ẹ dùn wọ́n nínú kí gbogbo wa ká dùnnú jọ ọdún kí gbogbo wa ká jáde lówó ní ọ̀pọ̀ yanturu ká jáde káwọn màláìka Ọlọ́run pé àwọn màláìka pẹ̀tọ́ ẹ wọ àwọn ẹrú mi tẹ́ ní má dá lánàá ẹ wò wọ́n bá ṣe ń jáde wìtìwìtì tán lọ sìn mí Ọlọ́run tí wọ́n ń béèrè tí wọ́n ń tọrọ àforíjì tí wọ́n ń tọrọ ọ̀kẹ́ lọ́dọ̀ èmi Ọlọ́run bẹ́ẹ̀ náà nígbà tá a bá wà l'Áráfà á pa àwọn màláìka pé ẹ lọ wò wọn àwọn ẹ̀dá tẹ́ ní má dá lánàá nìyẹn bó ti dá wọn ẹ wò wọ́n ṣe ń sìn mí wọ́n fara gbolẹ̀ wọ́n jù sẹ́lẹ̀ fi mi Ọlọ́run wọ́n ju ilé wọ́n ju dúkìá wọn lẹ̀ kò sólówó kò sí tálíkà tẹ́ bá ti dé hajj bẹ́ẹ̀ náà ni àwẹ̀ tá ń gbà Ọlọ́run sọ pé olówó nìkan ni kó gbà kò sí ní tálíkà ó ní gbogbo èèyàn ẹni tó bá gbèmí Ọlọ́run bá gbọ́ ni kó gbà ẹni tí ò bá gbọ́ Ọlọ́run gbọ́ tó bá ń gbà ọ̀tọ̀ àsọpọ̀ Ọlọ́run ò ní fún ládẹ̀ ṣùgbọ́n ò ní ládà àwọn bá tí ó gbà Ọlọ́run wọ́n ṣàṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa ọdún wa tá à ń palẹ̀ mọ́ Ọlọ́run jù bá aláyàtọ̀ láfíà wọ́n ṣe wálẹ̀ mi tí ò ní jọ láti ń dá parí oṣù gbogbo wa lápapọ̀ lọ́mọṣẹ́ darí wa lọ́wọ́ àwọn aláàjì wa Adébùkọ́lá Táíwò tí wọ́n jẹ́ olúọ̀fà jura tí wọ́n ń ṣe eléyìí náà àwọn náà ń ro kan oore ni tijaratan lan tabura oore lọ́run retí lọ́dọ̀ ọlọ́mọdún wọn ládàá o àwọn ìyá wọn àti bàbá wọn aláàjì Sáfìrí Kazeem àti aláàjà Mutajiro Kazeem tí wọ́n ti lọ ọlọ́mọṣẹ́ bá kẹ́ wọn ìyá sáré ọlọ́mọ fi jẹ wọn gbogbo sáré ọlọ́mọ fi gbà wọn lọ má ṣàtọ́nà àánú sínú kábàárì wọn wá wọlá yìí tá a ṣe fún wọn yìí náà gbogbo ọ̀nà tí gbogbo àná gbàdúkú lọ́rùn ọlọ́mọṣẹ́ bá wa kẹ́ wọn lọ àti ìyá àti bàbá ẹnì kọ̀ọ̀kan wa tó ti lọ ọlọ́mọṣẹ́ bá wa kẹ́ wọn tí ń bẹ láyé ọlọ́mọ kanjú pa wọn lọ́rùn àwa náà tá a wá ń sọ̀rọ̀ náà ọlọ́mọ kanjú pa wá.